arákùnrin tó rìkọ́ọ̀dù fídíò ọ̀hún tó fi ta jẹ́ kó yé wa wípé àwọn tó jó lórí àwọn èèyàn ni wọ́n o ṣùgbọ́n pọ̀lọ ẹranko wọn gbé sórí. ó ní bí Fẹ́rí Darkman bá ń sọ̀rọ̀ sílẹ̀ àwọn máa ń mú bú ṣùgbọ́n sọ wá parọ́ ni. àṣírí ìyàbò bámbíyàlà ìrì ìyàbò bámbíyàlà làhálàhálà bámbíyàlà àkóbá àdábà olómọ jìárì. bó kí gbogbo ọmọ kóòtù òjíire bí ńlẹ́ lóko lódò lẹ́yìn òde bó ni ṣẹlẹ̀ dá sọ̀dẹ́dùn àjíǹde arọ́mọ jẹ́ fún gbogbo wa. ìgbà yóò ní gbá wa lọ bí ìgbà bá ń gbá ni ẹ̀já máa rọ́jú ìgbà ń bọ̀ tí ó gbà ní kalẹ̀ gbogbo déédéé àti dáadáa ń bẹ lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ àtọrọ jẹ́ àní sagbe jẹun. lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ èèyàn mú sí agbe ní bàádà ìṣe pé gbogbo àwọn tí ń sagbe lónìí ni ọ̀rọ̀ náà bá yọ agbe dùn mọ́ wọn ni. lóòótọ́ sì ni Yorùbá ní agbe sànjolè ṣùgbọ́n bá gbé bá wá sànjolè fìrí ní mẹ́kùn níyì kéèyàn sagbe kọ́ farínú kéèyàn sagbe kọ́ farínú níyì agbe ṣùgbọ́n kárí ni lónìí kárí ni lọ́la ọmọ síyan Bọ́lá kì í já jọ rẹ ni lójúmọ́ ó ti mọ̀ pé alágbélé léyìí ẹni títí ẹ̀ yìí tẹ́ lọ́rùn bọ́ bá dẹ́kọ̀ọ́ wọn alálágbé lónìí léhùn alájà méjì wọn á ní kì í ṣe ọkàn tó nínú ó ní bíi márùn-ún kéèyàn sagbe kọ́lé. Yorùbá ní aláàrù tí ó gbà rù kọ́lé kò ní rẹ́yìn ìnàró gbénu ilé ọ̀hún. láyé àtijọ́ ní tí wọ́n ń pè lágbe àwọn olórin àkùnyùngbà àwọn akéwì àwọn asunrárà àwọn asunjálá ni wọ́n pè lálágbe. láti ìlú kan ni wọ́n ti mọ dé ìlú kan ìsì ìsagbe torí pé wọ́n dá yín lára yákẹ́ tó fún ọ lówó wọ́n bá sùn jálá tán tàkìtì wọ́n lẹ́sànwó sí ọpọlọ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ àwọn ẹ̀wọ̀n yẹn là ń pè lálágbe. ìran Yorùbá ò kì í gbégbá báárà káàkiri àwọn ará Òkè Ọya ni wọ́n mú ní bàádà. wọ́n ní èdè tí wọ́n kọ́kọ́ ń gbà wọ́n kọ́kọ́ ń wálẹ̀ káàárọ̀ òjíire ni àkóbá àdábà ọlọ́mọ jàre ní Gbénga Adébóyè fífi kọrin. ń tà fi encourage àwọn tí ń tọrọ báárà látòkè Ọya tí wọ́n fi gbilẹ̀ sáàrin wa nù. kò síbi tó délẹ̀ Yorùbá tó ti ní róní báárà rẹpẹtẹ lọ́wọ́ ròdù ń bàdàn débẹ̀rẹ̀ démọ̀nà tán dógùnpa dọ́jọ́ káàkiri ilẹ̀ Ìbàdàn ló ti ráwọn alágbe rẹpẹtẹ gbogbo abẹ́ bíríìjì ni wọ́n máa ń kún bó délé Ifẹ̀ dé Sábó nífẹ̀ wọ́n máa tò sẹ́gbẹ́ ọ̀tún wọ́n tò sẹ́gbẹ́ òsì ní rẹpẹtẹ gbogbo ibi tí bíríìjì bá ti wà káàkiri ìlú làwọn alágbe máa ń wà. ntí mo wá jẹ́ bànújẹ́ ọkàn ńbẹ̀ ìmí inú ni wọ́n lọ́mọ mẹ́rin wọ́n ó gbégbá kọ̀ọ̀kan lé wọn lọ́wọ́ ọlọ́mọ márùn-ún bẹ́ẹ̀ ń bo ń bá àwọn tó lọ́mọ ń wà bó wọn ṣe ń pọ̀ síbẹ̀ ìmí ò tún gbọ́mọ mi ìdání ìmí ò tún bóyún sínú. ó túmọ̀ sí pé àwọn ọkọ wọn tí wọ́n jẹ́ bàbá àwọn ọmọ wọn inú wọn dùn síṣẹ́ tí wọ́n ń ṣe torí pé ìyàwó àtọmọ ni wọ́n lọ rè ń pawó wá bí wọ́n ṣe ń ṣe lókè Ọ̀yà nù. ńlá fi pè wọ́n lálẹ́ mọ́jìrì bí òrè tá a ṣe fájá a máa gbé èyí tá a ṣe fágbọ̀n ó lè jò dànù ilé tá a bá ṣe fálẹ̀ mọ́jìrì Ọlọ́run ní sanni lẹ́sàn rẹ̀ òrè tó ṣe fún báárà kò síbi tí ó ti san fún ọ padà Ọlọ́run ló kù tá a mọ̀ retí òrè lọ́dọ̀ rẹ̀. so àwọn oníbàárà wọ̀nyí náà lọ wá lùlú Àbújá pa gbogbo olùpápátá wọn tiẹ̀ lù pa. arákùnrin tó rìkọ́ọ̀dù fídíò ọ̀hún tó fi ta Haúsá lòun náà ṣùgbọ́n jẹ́ kó yé wa wípé àwọn tó jó lórí àwọn nílẹ̀ Haúsá lọ́hùn èèyàn ni wọ́n o ṣùgbọ́n pọ̀lọ ẹranko wọn gbé sórí ó lọ sọ ò èmi kọ́ ọmọ sọ ò ṣùgbọ́n pọ̀lọ ẹranko wọn gbé sórí. ó ní bí Fẹ́rí Darkman bá ń sọ̀rọ̀ sílẹ̀ àwọn máa ń mú bú ṣùgbọ́n sọ wá parọ́ ni torí pé àwọn tó jó lórí lókè Ọya ẹ̀tẹ́ wọn filẹ̀ tí wọ́n ń pa làpálàpá ntọ́ ẹ̀ kan bójútó wọn ò bójútó kí wọ́n dá wọn ọmọ padà sílé ìwé. Goodluck Jonathan kọ́lọ̀ ọjọ́ ogun lẹ́mẹ̀ẹ́ ó wo sàkún ìyà tí ń jẹ orílẹ̀-èdè yìí ìṣòro tó orílẹ̀-èdè yìí ní ó rí pé látòkè Ọya lọ́pọ̀lọpọ̀ ìṣòro wa ti bẹ̀rẹ̀. ọ̀dà kí láà wàá ṣe pẹ̀lú àwọn ará Òkè Ọya yìí ó rí pa ìkàwé ní yọ wọn lẹ́nu. àìkàwé ò jẹ́ kí wọ́n mẹ̀tọ́ àìmẹ̀tọ́ ò jẹ́ kí wọ́n lè béèrè ẹ̀tọ́. ọmọ ọlọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé ìwé ìgbàlódé káàkiri fún wọn lókè Ọya ọkọ̀ bí ó ṣe ringede ó kó àwọn oríṣiríṣi nǹkan èlò kàwé bẹ̀ kó lè bá àwú wọn lórí. ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà léèwé Goodluck Jonathan kò lórí oyè Buhari dé gbogbo àwọn gómìnà lókè Ọya padà tilẹ̀kùn àwọn iléèwé yìí ni wá béèrè lọ wọn kí ló dé tẹ́ fi tilẹ̀kùn léèwé pa wọ́n lọ wà too expensive láti maintain wọ́n ní ó ti wà too expensive wọ́n wá ní kí náà fi maintain léèwé kí ni bẹ́ẹ̀ léèwé tán maintain lẹ́yìn àga àti lọ́kà kálukú ni ó mú ìwé wá láti ilé àti báírò bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ kán kàwé lókè Ọya ẹ fún ọ níwèé ẹ fún ọ báírò torí àwọn ará Òkè Ọya fúnra lára wọn ò ní ìwé kíkà lọ́kàn dandan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn wá kan tó rè ṣe kọ́pà ńbẹ̀ ó lè ṣàgùnbánirọ̀ ó lè sinlẹ̀ bàbá rẹ̀ ó wá ní bọ́n bá tiẹ̀ wá ní yàrá àkàwé wọn ìkàwé náà o ṣùgbọ́n wọn bá wọn tó bá wá yàrá àkàwé ó ní bójú bá ti sú wọn ṣàjáde nínú kíláàsì ni. kí ló dé ẹni tó ti wà ń bẹ̀ tipẹ́ lọ́wọ́ à ń fòun rẹ́rìn pé òun ọmọ mọ̀ kankan mọ̀ ṣe wà oko ni wọ́n ń lọ wọ́n fọkàn sí pé òjò tó fẹ́ rọ̀ yìí bọ́ bá yìí rọ̀ ní táwọn bá gbìn yóò tètè oko ni wọ́n ń lọ. ọ̀nà wo láfi ṣe Goodluck Jonathan ó gbìyànjú agbára tiẹ̀ ṣùgbọ́n àwọn olórí lókè Ọya tí ránkà dédé ti dùn mọ́ wọn ò fẹ́ equality wọn ò fẹ́ káwọn ọmọ tálíkà kí wọ́n ó rí jẹrí mọ́ kí wọ́n lè mọ rẹ́ni ṣe ránkà dédé fún wọn. so àwọn ìṣòro yìí south ni wọ́n ń dá sí torí àwọn ará Òkè Ọya gangan kì í fún ní báárà lówó ọ̀dọ̀ wọn láti rí atọrọjẹ ìfàtọrọjẹ ṣùgbọ́n àwọn bí alójú àánú tọ́pọ̀ báwo la ṣe lè dẹ́kun àwọn bámbí àlà yìí ó ṣe ṣe ó
dẹ̀ rọrùn òun náà ni pé ká má fọ́n lówó mọ́. Níbi tí ọjà bá ti gbé tà ńlèrò máa ń pọ̀ ọ́ sí. Àwọn tó wá sí South wọ́n rí ṣe ń bẹ́ẹ̀ rí pásọ tuntun lọ́wà lọ́rùn wọn. Àwọn kan mọ̀ wípé tí wọ́n ń ṣe ọ̀dà wọ́n ń dọ́ bojú. Ntọ́dẹ̀ fà á ni pé wọn ò níran. Well, kó tó di pé wọ́n tẹ̀síwájú yóò wù mí láti fi fọ́nrán ọ̀hún hàn yín. Ẹ̀já wò ó kékeré náà ni ká wò ó kí nǹkan wí gbólóhùn bíi mélòó kan lórí ẹ̀. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o.